kò ní jẹ́ kí gbogbo nǹkan hormone tí máa ń wà lára obìnrin tóbìnrin máa fi ń lóyún kò ní lè sí lára rẹ̀ má ṣe test fún ó máa ń ṣe ọkùnrin náà mo tó bá fẹ́ ṣe ọkùnrin àga ọkùnrin náà ń bẹ. àga ọkùnrin náà wà. bẹ́ẹ̀ ni bí a ṣe ń sọ yí pé ọkùnrin ní low sperm count tí nǹkan oje ara ọkùnrin tí ò ní lágbára láti dẹyin ọmọ ń bẹ fóbìnrin náà. ó wà fóbìnrin náà. kódà obìnrin mi wà tó jẹ́ àkúrà. àkúrà obìnrin. bí ara ọkùnrin impotency tí ara ọkùnrin yìí le láti súnmọ́ obìnrin wọn. bẹ́ẹ̀ náà ní bẹ fún obìnrin míì tó jẹ́ pé kókó rẹ̀ bá ṣeré lónìí dọ̀là báyìí. ara rẹ̀ ò ní dìde. ò ní dìde. ìyẹn náà tó bá jẹ́ wípé obìnrin tí yẹ jẹ́ pé ara rẹ̀ ń dìde bọ̀ tí ń pẹ́ ọkọ ò sì lágbára ju ẹ̀ẹ̀kan ṣoṣo lọ ìgbà tọkùnrin bá dìde lórí rẹ̀ lára rẹ̀ ó tó méjèèjì sì gbọdọ̀ ọkọ láti gbà ọ̀kan ní tress of ọkàn ọ̀kan ní accumulate yóò gbà kan lálejò tí ọmọ dáàbò bo ọbùnrin ọlọ́lọ́mọ bọ̀ ní tí ọjà lára obìnrin ní ó dáàbò bo níbẹ̀ lọ́mọ ó ti máa jẹ ẹbẹ̀ ní ó ti máa mú kò sí yóò padà kú ẹ̀yìn yẹn bá ti lífù yóò padà kú ni so àwọn ìgbàgbọ́ Yorùbá tí bàbá tèmi sọ fún mi nípa àgàn ó ní mo mẹ́nu bà díẹ̀díẹ̀ yìí ṣé wàá rí àrùn tí mò ń sọ yìí ó pọ̀ oríṣiríṣi bó tilẹ̀ jẹ́ pé oògùn rẹ̀ ẹyọ kan náà ni. oògùn rẹ̀ ẹyọ kan náà ni. oògùn rẹ̀ ẹyọ kan náà ni. àrùn yẹn pọ̀ oríṣiríṣi. ó pọ̀ oríṣiríṣi kódà àrùn yẹn tó bá jẹ́ pé kò rí bí tóbi lára ẹlòmíì tó jẹ́ wẹ́ẹ́rẹ́ wọn ò mọ oògùn ẹ̀ lọ́sibítù gbogbo ẹnu mo fi sọ. wọn ò mọ oògùn rẹ̀. wọ́n máa ń gbá sọ́dọ̀ wa láti ṣẹ̀ṣẹ̀ mo fẹ́ sọ yìí obìnrin tẹ́ fi mọ̀. ẹ lọ wá ní ká lọ ṣe dìwọ́ọ̀mù pé ká. dìwọ́ọ̀mù ò lè débi tí mò ń sọ yìí olùdùmọ̀dé àwọn tó obìnrin tó bá ní wọ́n máa ń ní ni lẹ́ẹ̀fì tẹ́ bá fẹ́yàwó tíyàwó yìí bá jẹ́ ẹni tó ní àrùn wẹ̀rẹ̀ tí mò ń sọ yìí tí ó pọ̀ lára rẹ̀ tó jẹ́ pé ẹyọ kan àbí díẹ̀ náà lọ́wọ́ àmì pàtì lóyún tó bá ti lóyún báyìí pẹ́rẹ́ yóò máa tutọ́. yóò máa tutọ́. kódà tó fẹ́ sùn ìfọ̀ lọ́sibítù wọn ò mọ̀gbọ́n ẹ̀ wọ́n dàgolo tọ́ wọ́n gbàgbọ́ yóò máa tutọ́ sí lẹ́gbẹ̀ẹ́. ọkọ ẹlòmíì ò retí ẹ̀ nítorí ẹ̀ tí ò ní ẹlòmíì kórìíra wọ́n ló fún lóyún bọ̀tì kò ní láti bí àwọn èsì tutọ́. bẹ́ẹ̀ bó ṣe tutọ́ káàkiri lẹ̀. ó kàn máa tutọ́ ìtọ́ yẹn máa ń pọ̀ lára ẹlòmíì gan o ṣẹ́jú kódà mo ti rẹ́ni tó lóyún lọ́tọ́ ipa àrùn yẹn pọ̀ lára tó ń bì tóyún yẹn fi balẹ̀. ó tún bì. tóyún yẹn fi wálẹ̀. bẹ́ẹ̀ lẹ́ẹ̀fì aláboyún tí obìnrin bá bímọ aláboyún bá ṣe lóyún mi ìwọ́n nìkan máa lọ yọ torí ẹ̀jẹ̀ bímọ kó bá gbóòórùn rẹ̀ táwọn bá gbọ́ ó lè jìjẹ́ nú ẹ̀yọ́ boyún tiẹ̀ náà jẹ́ so gbogbo àwọn àṣà Yorùbá níwọ̀n wọn ṣùgbọ́n oògùn ẹyọ kan ṣoṣo náà ni a sọ lórí ẹ̀ bẹ́ẹ̀ ni afàlà máa dobìnrin láàmú afàlà yẹn ni pé sẹ́wọ̀n pé gbogbo ohun tí ń jáde lára obìnrin ẹ̀jẹ̀ pupa ni bí ẹ̀jẹ̀ àwọ̀ èèyàn ọkùnrin náà lẹ̀jẹ̀ obìnrin rí menstruation ti ọ̀wá ní pupa yóò funfun ni bí ṣẹ̀jẹ̀ bí ash colour ni Yorùbá ń pè ní afàlà lọ́dọ̀ tó alógun sẹ́yìn pé Yorùbá oríṣiríṣi bá a ṣe ń pè nǹkan bí bàbá tèmi ṣe pè fún mi ni mò ń ṣe ń sọ ní oògùn rẹ̀ àmẹ́nubà tó bá yá